وَضَرَبَ لَنَا مَثَلًا وَنَسِيَ خَلْقَهُ قَالَ مَن يُحْيِي الْعِظَامَ وَهِيَ رَمِيمٌ قُلْ يُحْيِيهَا الَّذِي أَنشَأَهَا أَوَّلَ مَرَّةٍ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيمٌ. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدى هدى محمد صلوات الله وسلامه عليه وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. معاشر الإخوة، نلتقي معكم في هذه الفترة متجددين معكم اللقاء في محاضرتنا الشهرية التي يأتي دورها في هذا المسجد في هذه البقعة المباركة إن شاء الله، والتي تعرف بمركز حنظلة الإسلامي. فنسأل الله تعالى أن يبارك في هذا المكان ويبارك في منظم هذا البرنامج ويبارك في المسؤولين القائمين بهذه الأنشطة العلمية الدعوية، إنه سميع قريب مجيب الدعوات. فخير ما نفتتح به تحية أهل الإسلام والإيمان قائلين السلام عليكم ورحمة الله وبركاته. lẹ́yìn ìtẹ̀síwájú yìí èyí tí ó pàtàkì àti kí Olúwa wa àti yìn ajẹ́rìí ìjọ kan ṣoṣo ọba Allah, bákan náà ajẹ́rìí pé òjíṣẹ́ ńlá Muhammad ẹrú sìn Olúwa òjíṣẹ́ Ọlọ́run ọba ní í ṣe. àtọ̀rọ̀ àlékún ìkẹ́ ìgẹ̀ fànàbí àwọn ará ilé ẹ̀, àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni ire tí wọ́n ń jó wèrè ìlànà nábì, àdìsọ́kàn rẹ̀, iṣẹ́ ìbádà ẹ̀, èyí tó ṣe pé òun náà ni tí ń jẹ́ al-Islam as-sahih alladhi yuqbalu wa yurtada inda rabbina subhana. òun náà lẹ̀sìn aṣọ kò sí mi mọ́ tọ́lọ́wọ́n bá yọ́nú sí tí ó sì gbà. Ọlọ́run mọ́sà ṣèwálẹ́rú sìn rẹ̀ òdodo, ṣèwálọ́mọlẹ́yìn òjíṣẹ́ ńlá Muhammad lóòótọ́ àti lódodo. a kí gbogbo ẹ̀yin ọmọ ya wa kú
ìpàdé lónìí gẹ́gẹ́ bí ìbánisọ̀rọ̀ èyí tí wáyé lóṣooṣù láàyè yìí, èyí tí àwọn elétò Markazu Hanzala al-Islami tí wọ́n ń ṣètò. Abẹ́ ọba Allah subhanahu wa ta'ala kó bá wa kún wọn lọ́wọ́, kó san wọ́n lẹ́san olóore. A kí gbogbo àwọn bàbá wa tí wọ́n wà ní ìkàlẹ̀, àwọn ọmọ ìyá wa lápapọ̀ àti gbogbo alhaflu alkarim èyí tí ó tẹ́ wa lọ́rùn, òun náà láti fi kíra wa yẹn kíkí Islam. Ọlọ́run ṣe wá lẹ́ni tó ní kíkí láyé ní kọ̀kọ̀ sàárè àtijọ́ alkiyama. Ẹ̀yin rúsìn Ọlọ́run, èyí tí wọ́n ní a fi bára wa sọ̀rọ̀, òun náà ni ìṣẹ̀mí rayérayé tí ò ní tán, alhayatu alabadiyatu ba'da almaut, ìṣẹ̀mí tí ò ní tán láíláí. Ẹ̀rí má ṣe qualify ìṣẹ̀mí yìí ni alhayatu alabadiyatu ba'da almaut, ìṣẹ̀mí rayérayé yóò máa lọ ni, kò lópin. Ìgbà wo wá ni? Wọ́n ní ba'da almaut, lẹ́yìn ìgbà tí ikú tó bá dé. Wọ́n wá ní wal isti'dadu laha, àti bó o la ṣe pèsè dé. Àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí, rọ̀káìzù al-unwan, orígun ìbánisọ̀rọ̀ wa yìí, ó pín sọ́nà mẹ́ta. Alhayatu al-abadiyya, ìṣẹ̀mí láíláí, ìṣẹ̀mí láíláí. Ìgbà wo ni ó jẹ́? Ba'da al-maut, ikú ni o. Ikú ni ààlà láàrin ìṣẹ̀mí tí ó tán, ìṣẹ̀mí tó lópin, ìṣẹ̀mí tó nígbà, ìṣẹ̀mí tó lébùbù. Ba'da al-maut, omi wí pé òun ni ó ṣíwájú. Al-abadiyya, òun ni al-ukhrawiyya, òun ni ó wà níkẹyìn. Tọ́ kó tó wá kan kí la fi pèsè di ọjọ́ náà. Àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí, àwọn náà ní a fẹ́ yà sí níwọ̀nba bí idhnillahi ta'ala. Àkọ́kọ́ náà, tá bá ní ìṣẹ̀mí, kí náà ń pè ní ìṣẹ̀mí? Gbogbo èèyàn ní àmọ́ tí ń jẹ́ ìṣẹ̀mí. Tá bá ní nǹkan ṣẹ̀mí, ìṣẹ̀mí fakullu hayatin bihasabiha, gbogbo nǹkan pátá ló ní peculiarity bí ṣe ṣẹ̀mí tiẹ̀. Ṣùgbọ́n nǹkan tá a mọ̀ pẹ̀lú àwọn ìṣẹ̀mí khasaisu alhaya, tí wọ́n ní nǹkan ṣẹ̀mí lọ́pọ̀lọpọ̀ ìgbà, ìmọ̀ ní haraka, yóò lè move lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n gbogbo ntọ́lọ́wọ́n ọba dá pátá, àbọ̀pọ̀lọpọ̀ ntọ́lọ́wọ́n ọba dá, tọ́ba Allah dá, ló dá pẹ̀lú ṣẹ̀mí. Pàápàá jùlọ nǹkan tá à ń rí láyé yìí, kọ́dà lára ọmọ ènìyàn. Ẹ̀rígbà mi Ọlọ́run á qualify àwọn oríkèé kọ̀ọ̀kan nínú ara pẹ̀lú ẹ̀mí. Hayatu alqalb, ẹ̀mí tí ọkàn tí ń ṣẹ̀mí, ó yàtọ̀ sí mautul qalb, ọkàn tó ti kú, kọ́dà bí ìjáde láyé. Tí ọkàn bá dí pẹ́ta, tí ò rántí t'Ọlọ́run ọba mọ́, tó gún rí kúrò níbi ìlànà òjíṣẹ́ ńlá Muhammad, wọ́n ní òkú ọkàn ní gbé káàkiri. Ọkàn rò pé ọkàn òun wà lá, òun ní ṣẹ̀mí mí, àmọ́ ọkàn òkú. Ẹ̀wọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad, ó ní inna fil jasadi mudghah, bá sẹ̀rẹ̀ kan bẹ̀ lára, tó bá yìí lálàáfíà, gbogbo ara yòókù ló lálàáfíà. Wa idha fasadat fasada al-jasadu kullu, tó túmọ̀ sí wípé hayatu alqalb, ìṣẹ̀mí ọkàn, òun ni kí ni? Salahuhu, kọ́kàn ó jẹ́ ọkàn yè
tí ń tají ẹ wọ́n ṣe máa ròyìn ọkàn lóríṣiríṣi nínú al-Qur'an. wa idha tuliyati alayhim ayatuhu zadatuhum imana ó ní innamal mu'minun alladhina idha dhukira Allah wajilat qulubuhum torí pọ́ kan àyè ni ọkàn wọn gbọ́n bí tá a ti lọ ẹ̀yìn ẹrú sìn Ọlọ́run tá a bá ń sọ̀rọ̀ pé kí ni ń jẹ́ sẹ̀mí gbogbo nǹkan kọ̀ọ̀kan kókó táwọn wò yìí ó nígbà tí í sẹ̀mí tí wọ́n ní kíní yìí ó sì ń sẹ̀mí wọ́n ní bomi sí kó sẹ̀mí so nǹkan kọ̀ọ̀kan bẹ́ẹ̀ lóríkèéríkèé ọmọ ènìyàn ẹsẹ̀ ó nígbà tí í sẹ̀mí tá a bá lè rí i tí ń gbé lọ tí ń gbé bọ̀ apá ó nígbà tí í sẹ̀mí èèyàn lè máa bẹ tápá ò ní sẹ̀mí mọ́ èèyàn lè máa bẹ tójú ò ní sẹ̀mí mọ́ òun lè máa bẹ gẹ́gẹ́ bí ẹ̀mí tó ṣẹ́kù lára tiẹ̀ ṣùgbọ́n àwọn apá kan nínú oríkèéríkèé ẹ̀ ó lè àwọn lè fi ṣàdánwò fún un níta fẹ́ pàkíyèsí sí láàrin yìí tá a bá ń sọ̀rọ̀ ìsẹ̀mí láéláé bi'tibari al-insan aw bimanzuri ila al-insan a fẹ́ wo tí ń jẹ́ ìsẹ̀mí nípa ọmọ ènìyàn bóòlù yẹn ìsẹ̀mí ọmọ ènìyàn òun la fẹ́ sọ bí eléyìí àmọ́ yẹn ò túmọ̀ sí wípé tabani èèyàn ń sẹ̀mí ká máa wá gbọ́ yé wípé hakíkọ́tù alhaya ní tí wọ́n ń pè ní sẹ̀mí òun náà ní jíjẹ mímu ẹni tí máa ti ń jẹ tí máa ti ń mu tí máa ti ń sọ̀rọ̀ àfi tó bá ṣe pé ìwòye tọ́mọ ènìyàn la fi wò kálọ̀ mọ̀ tá a bá ń sọ̀rọ̀ pé ìsẹ̀mí èyí tó kàn wá láàyè yìí lónìí òun náà ní ká pè ní hayatu al-insan aw al-hayatu al-insaniyatu al-abadiyya ìsẹ̀mí tọ́mọ ènìyàn èyí tí ò ní tán láéláé òun la fẹ́ yẹ̀ wò ìsẹ̀mí ọmọ ènìyàn wá ní kó tó di pé á débi ìsẹ̀mí tí ò ní tán láéláé àwọn ìsẹ̀mí wo lọ́mọ ènìyàn ti là kọjá nínú ìgbésí ayé ẹ̀ a gbọ́dọ̀ mọ aniwaaru alhaya ìran ìsẹ̀mí tọ́mọ ènìyàn tó ti kọ́kọ́ sẹ̀mí ìsẹ̀mí kan lọ́mọ ènìyàn ń lò kó tó dáyé ma haqiqatu hadhihi alhaya kí ni pàápàá sẹ̀mí yìí ọ̀dà ń bọ̀ lọ́mọ ènìyàn wà kó tó dáyé ó ṣe ṣe ká ní ọ wà nínú ìyá ẹ̀ ọ̀dà kó tó dénú yẹ ńkọ́ níbo ló wà bó tiẹ̀ jẹ́ pé èyí tó má láàfíà wá fọ́mọ ènìyàn èyí tó fún un nísinmi èyí tí ò ní jẹ́ ó jìn sọ́fìn òun ni kọ́mọ wádìí wípé níbo lọ ẹ̀mí wà gan kó tó di pé ẹ̀mí dénú ìyá lóòótọ́ àwọn onímọ̀ wọn tójú bọ̀ ọ̀rọ̀ yìí níbo ni ẹ̀mí wà kó tó di pé àṣẹ Ọlọ́run ó di pé kọ́mọ ó di ọmọ kó di ẹ̀mí nínú àpòdùkẹ́ ìyá ẹ̀ ibìkan ni ó sá wà níbo ló wà ǹjẹ́ ẹ̀mí ló síwájú tí sọ nǹkan di abẹ̀mí àbára ló síwájú èyí tó lékè nínú ọ̀rọ̀ àbí kí n sọ pé èyí tó strong nínú ọ̀rọ̀ òun náà ni èyí tó kàn nínú àwọn olùmọ̀ tó fi rinlẹ̀ al-allamatu ibn al-qayyim alayhi rahmatullah wípé ọmọ ènìyàn ò jẹ́ nǹkan kan kò síbi kankan tó wà káwa ni ó ti wà níbi kan àbí wọ́n ń bẹ ní ààyè kan kò síbi kankan wọ́n ní inú ẹ̀rí jẹ́mi nsó òun náà ní ayé àtọ́lọ́wọ́n bá ní hal ata ala al-insani hinu mina dahar lam yakun shay'an madhkura ọlọ́ni indeed hal ay qad ata ó ti wá bá ọmọ ènìyàn ìsẹ̀mí kan sékèsí pé ó ti wá bọ́ ọmọ ènìyàn ní ìsìfàmù àtẹ̀kẹ̀rìrì ni sebásìkò kan ti wá fọ́mọ ènìyàn
lam yakun shay'an madhkura ẹ lè sọ pé orúkọ rẹ̀ rí nǹkan tí ń jẹ́ rí kò lóko kò jẹ́ nǹkan kan kó tó di wípé Ọlọ́run ọba wa bẹ̀rẹ̀ sí pé bùbù rẹ̀ nínú ìyá ẹ̀ ní baba fi rí ní rí wípé bọ́dì ní kọ́kọ́ ń bẹ torí pé nínú àdìsí Abdullahi ibn Mas'ud inna ahadakum kíni yujma'u khalquhu wa idha qulna yujma'u tabani wọn kó nǹkan jọ ó mi pé kí ló wà tẹ́lẹ̀ ó wà mutafarriq ó ti fọ́n ká níbo ló fọ́n ká sí ọ̀kan bẹ lọ́dọ̀ ìyá ọ̀kan bẹ lọ́dọ̀ bàbá gbogbo ẹ̀ fọ́n ká èyí tọ́lọ̀ ní bá ní táṣẹ olúwa bá ní yóò dọ́mọ òun ni yujma'u khalquhu ẹ̀dá ẹ̀ fi batni ummihi 40 yawman nutfa kótó wa kọjá láwọn stage summa mudghatan thumma alaqatan lẹ́yìn náà kí ni ó kàn fayursalu ilayhi almalak fayunfakhu fihi ruh kẹ́mi tó wá dé ìsẹ̀mí tó wá dé ìyẹn ni pé bọ́dì ni ó kọ́kọ́ fọ́ọ̀m lára ọmọ ènìyàn ìyẹn túmọ̀ sí pé gbogbo ìran àbíká ní al-aghlabiya fi bani adam gbogbo èyí tó pọ̀jù nínú ọmọ anabi adama tàbá ti yọwọ́ anabi Isa kó tọ́lọ́wọ́n bá fi kẹ́límà kún fakan máa jẹ́ máa doyún máa dọ́mà ó sì ń doyún ó sì ń dọ́mà tó wá di anabi Isa pẹ̀lú àṣẹ ọba Allah subhanahu wa ta'ala gbogbo ẹ̀dá yòókù yàtọ̀ sí ádámà tolúwa dá fúnra rẹ̀ nínú ẹ̀rí jẹ́mìíso tí olùmọ̀ yìí tí wọ́n fi rinlẹ̀ ní wípé àní ló síwájú seboluwa náà dá ádámà tán qabla an yunfakha fihi ar-ruh bọ́dì lọ́lọ́wọ́n ọba kọ́kọ́ construct ó khalaqa Adam olúwa wa dá ádámà biyadihi ash-sharifa Allahu akbar ọlọ́wọ́n ọba dá pẹ̀lú ọwọ́ ẹ̀ lẹ́yìn ìgbà náà summa nafakha fihi ruh thumma amara al-malaika lẹ́yìn náà ló wá pa malaika láṣẹ pé usjudu li Adama ọkọ̀ dábọ́dì ẹ̀ lẹ́yìn náà ó dá ẹ̀mí ẹ̀ ibi tí àwọn olùmọ̀kan táròyé wà òun ni àyà tó wà nínú suratu al-A'raf wa idh akhadha rabbuka min bani Adama min dhurriyyatihim wa ashhadahum ala anfusihim alastu bi rabbikum tí ó ń ṣẹlá Muhammad aleyhi salatu wa salam tó fi rinlẹ̀ wípé ńgbà t'Ọlọ́run bá dá Ádámà tán ó wá ní ó fi ọwọ́ wọ́ lẹ́yìn báyìí pé sórí àwọn ẹ̀mí eléyìí àwọn ẹ̀mí tí ó jèrè rè kò wá ju 1/100 lọ àwọn eléyìí àwọn náà rè àwọn ẹ̀mí yẹn ǹjẹ́ wọ́n ti ń bẹ nígbà náà ibi tí àwọn olùmọ̀ kan wò wípé àwọn ẹ̀mí yẹn al-khalaqaha Allah wa awjadaha njoluwa ti dá wọn ó sì ti jẹ́ ká máa bẹ ọ̀dà tán bá ń bẹ ìbò náà wà eléyìí èyí tí a rọra wa ni pé a nídìí láti máa wá díẹ̀ torí pé la yadurru al-jahlu bihi wa la yanfa'u al-ilmu bihi tàbá ní ká mà àǹfààní kí la fẹ́ ṣe ń bẹ torí pé kò lọ́mọ kankan kò sí nǹkankan tó lọ́mọ tàbá ní ìsẹ̀mí ọmọ ènìyàn stages yẹ ọ̀dà níbo la wà ná ọ̀dà kí n tó dénú ìyá mi kí n bó la wà sáwà lálìjánnà ni sáwà lọ́dọ̀ Ọlọ́run ni èyí ò ní ìdíẹ̀ so èyí tó lékè tó hàn òun ni wípé gbogbo stages tọ́mọ ènìyàn ń bẹ nígbà tí kó tó dé inú oyún ìyá ẹ̀ àwọn ìsẹ̀mí tó lò bó ló ṣe lò kó tó di pó dáyé ìgbà tó dáyé tán lọ bẹ́ẹ̀ àwọn ìsẹ̀mí yìí òun lọ wá pẹ̀lú àwọn al-ayat al-muhkamat al-bayyinat
àwọn àyà tó clear tó fojú hàn nípa tó ní ṣe pẹ̀lú sẹ̀mí ọmọ ènìyàn ìgbà tó wà nínú oyún, ìgbà tó délé ayé, ìsẹ̀mí ilé ayé àti ìsẹ̀mí tó kàn nígbà tí èèyàn bá ṣípò padà, èyí tí a fẹ́ mẹ́nu bà lẹ́ni bí idhnillahi ta'ala. tó ọ̀rọ̀ ìsẹ̀mí inú oyún àní lè débẹ̀, eléyìí is a broad topic lórí stages tó máa ń wà nínú oyún lóṣù kìíní, oṣù kejì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbà wo gan ni ǹjẹ́ málàkù mọ̀ nígbà tí kádàrá tá sì kọ yìí tá kọ fọ́mọ nínú oyún ashaqiyyun am sa'id, ṣé ó ní ṣe pẹ̀lú ǹjẹ́ nǹkan yẹn lè yí padà, ǹjẹ́ ò lè yí padà, ǹjẹ́ ntó ṣe déédéé ntọ́lọ́wọ́n ọba ista'thara bihi fi ilmi al-ghaybi 'inda tó ṣe pọ́lọ́wọ́n ọba nìkan ló mọ̀, àbí kò sí gbogbo nǹkan kọ sínú oyún ọmọ yẹn náà ní dandan yóò lò nígbèsí ayé ẹ̀, ǹjẹ́ ó lè yí padà. aya yamhullahu ma yasha wa yuthbit, ọlọ́run lè pa ntọ́ bá wù rẹ́, ó sì lè fi mí bẹ́ẹ̀. kí ni túmọ̀ ẹ̀? ká tó wá já síbi agbami àdúrà ṣíṣe, ǹjẹ́ ó lè yí ntí málàkù ti kọ padà ní aboyún ní dé gbogbo àdúgbò yìí. èyí tó kàn wá nígẹ́ bí ìbánisọ̀rọ̀ wa lẹ́ni òun náà ni alhayatu adúnyáwíyá, torí pé àkórí wa ní ba'dal maut, lẹ́yìn ikú òun ni sẹ̀mí láéláé, òun ni ó wáyé. ìbéèrè táwa béèrè ni wípé èwo ni sẹ̀mí tó síwájú? òun náà ni ìsẹ̀mí tá a wà nù ẹ̀ yìí, alhayatu adúnyáwíyá, hayatu alfana, hayatu almaladhat wazuhra aw wazahra walmata walarab. bọ́lá wọn bá ṣe kọlifáì àwọn àsẹ̀mí yìí rè nínú alukur'an láwọn oríṣiríṣi ààyè. alimata, ọlọ́run ní ìsẹ̀mí ìgbádùn lásán ẹ̀rí. níjọ́ mi àfi al-ghurur, wala taghurrannakumul hayatud dunya wala yaghurrannakum billahil ghurur. ẹ má jẹ́lẹ̀ ayé ọ̀tàn yìí jẹ́ ìtànjẹ nínú àwọn tó lù wá fi ròyìn ìsẹ̀mí ilé ayé inú. ìsẹ̀mí ẹ̀tàn ni, ìsẹ̀mí ẹ̀tàn. bákan náà Olúwa fi adùn lásán, mata' dhalika mata'ul hayati dunya, ṣé adùn ayé yìí lásán? nígbà míì Ọlọ́run ọba ní arada alhayati tabtaghuna arada alhayati dunya, ṣé àwọn wìrìwìrì ayé òun ní tàn jẹ ìsẹ̀mí ayé yìí? gbígbà tí yẹn ní kátikátì, ṣé kátikátì tẹ́ ń wò tátẹ́gùn gbé kí ilé ayé yìí òun lẹ sọ di bàbàrà, òun ní dàn yín láàmú. àwọn sọmárì ntí Olúwa fi kọlifáì ìsẹ̀mí ilé ayé yìí, sọmárì rẹ̀ tí ẹrú bá wòye sí alukur'an àti sunna òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wassalam, èyí ó rí wípé comparison, al-muqarana, ìsàfijọ́ ń bẹ láàrin ìsẹ̀mí ilé ayé yìí àti ìsẹ̀mí alkiyama, ìsẹ̀mí tí ò ní tán mọ́. òun ló fi jẹ́ pé unaka irtibatun wathiq, àṣepọ̀ tó le, àṣepọ̀ tó gúnrégé ń bẹ láàrin ìsẹ̀mí ilé ayé yìí àti ìsẹ̀mí alkiyama. ó yàtọ̀ sí àwọn ìsẹ̀mí yòókù. bó tiẹ̀ jẹ́ pé tá bá ní ká wí ní fọ́síwẹ́wẹ́, ó
ó ṣeéṣe kẹlòmíì gẹ́gẹ́ bí olùmọ̀ al-allamatu ibn al-qayyim nínú tírà wọn kitabu ruh wọ́n pín sẹ̀mí ọmọ ènìyàn sọ́nà 5 wọ́n ní bi tafsil ní fọ́síwẹ́wẹ́ àmọ́ gbogbo ẹ̀ náà mẹ́ta tí ń sẹ́rí sínú àlápá kíyèsí sí wọn. qabla khalqihi fi batni ummi kólúwa tó dá ọmọ ènìyàn sínú àpòdùkẹ́ inú ìyá ẹ̀ ìgbà tó délé ayé ìgbà tán dá tán ìṣẹ̀mí kan nù ìgbà tó délé ayé ìṣẹ̀mí kan nù ìgbà tó lọ sálkìyàmà ìṣẹ̀mí kan nù àmọ́ tá a bá tún ní ká fọ́ sí wẹ́wẹ́ a lè pín sọ́nà 5 èyí tí ń bá bọ̀ kó tó délé ayé ìṣẹ̀mí ilé ayé nínú ìṣẹ̀mí ilé ayé yìí ìṣẹ̀mí kan bẹ wọ́n ń pè ní alhayatu almanamiya ìṣẹ̀mí tí yẹn máa ń ṣẹ̀mí nígbà tó bá sùn ìṣẹ̀mí kan lélẹ́yìn náà torí wọn ò tún jọ ṣẹ̀mí ayé ìrìn àjò 20 ọdún èyàn sì máa rìn láàrin ìṣẹ́jú 5 yóò mọ lóun lọ kìnnì kan òun wá joyè òun wá ṣe ó sì lè jẹ́ pé n ti ń rí yẹn ó lè padà di òótọ́ nílé ayé ẹ̀ bóyá lẹ́yìn 20 ọdún 40 ọdún ni ó lè máa ṣe àwọn ìrìn àjò kan òun náà lè wá jí tán ó lè wá ní àlámọ̀ gọ̀ o nígbà míì gẹ́gẹ́ bí Yorùbá ṣe sọ wọ́n ní ìṣẹ̀mí manamiya yìí ìṣẹ̀mí ojú oorun yìí ìṣẹ̀mí kan ní ó ti yàtọ̀ sí ìṣẹ̀mí pé ìyẹn tají ọmọ tí ń ṣe ṣùgbọ́n òun náà lábẹ́ ẹbọ ní lábẹ́ ìṣẹ̀mí ilé ayé ni láfi ní nídìí ká fọ́ èyí tí ó yẹ ká tún yán òun náà ní alhayatu albarzakhiya bí yẹn bá kú tán ní kété tó di pé wọ́n gbé sínú sàárè ọlọ́ọ̀ rí ntó gbéṣe àpẹẹrẹ ntó gbéṣe láyé ó bẹ̀rẹ̀ sí rí láti inú sàárè gàgá tí ń bẹ láàrin òun àtàwọn tó wà láyé ṣùgbọ́n asaatu al-uzma wal-qiyamatu al-kubra al-qiyama gbẹ̀yìn ìṣẹ̀mí láíláí èyí tó ṣe pé fariqun fil jannati wa fariqun fis sa'ir ìpín méjì yìí náà ni ọmọ ènìyàn inú kó sẹ́rí sí kó dẹni rí ẹ̀rí kó dẹni rí kó di ọmọ àlìjánná àbí kó dẹni bí àwọn mujrimin al-mujrimun àwọn ọ̀daràn èèyàn kó sì wà nínú sa'ir ilé méjèèjì òun náà nílé gbére tí ò ní tán láéláé ó ṣe ṣe ká pàkíyèsí sí ọ̀rọ̀ kan pẹ̀lú yọ̀ǹda Allah tàbá débẹ̀ àwọn tí wọ́n sọ wípé àlìjánnà padà tán ó bá dásìkò kan ó bá lọ àbáwọn tí wọ́n sọ pé àlìjánnà àti iná ó tán àbí àwọn tó sọ pé iná nìkan ó tán kódà èyí tí wọ́n fi tì sọ́dọ̀ àwọn àgbààgbà asatinu al-ilm àwọn gbàǹkọ̀gbì onímímẹ́sìn ẹni tó ṣe pé bí èèyàn bá ti gbọ́rọ̀ rẹ̀ kéèyàn tó rí ọ̀rọ̀ tí ó bì í dànù èyàn ó ṣe kó tó jẹ́ ṣùgbọ́n rú ọ̀rọ̀ yìí wọ́n ṣàfitì rẹ̀ sọ́dọ̀ rẹ̀ òun náà ni sheikh al-islam ibn taymiyyah alayhi rahmatullah wọ́n lóun náà wà of the opinion wípé tó bá tó stage kan iná ó padà tán nítorí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ tásìkò wà bá débẹ̀ inshallah ta'ala àti ọ̀rọ̀ tọmọkéwu rẹ̀ sọ Ibn al-Qayyim àtàwọn apá kan olùmọ̀ táwọn náà ní ọ̀rọ̀ yìí kò pọ́síbù kálùsúnà kan ó sọ̀rọ̀ ẹ̀ àwọn olùmọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí kó rọ́dù gẹ́gẹ́ bí alimamu as-San'ani lórí tírà rẹ̀ tó ṣe rọ́fùrù al-astar
fi raddi ala alqailina bifana'i nnar ó ṣe ṣe ká yà sádùúgbò yìí ìpè ìfọ́lẹ́nu tó le mo fẹ́ sí gàgà kúrò níbi gbogbo ẹni tó sọ pé náà tán ọ̀dà ọ̀rọ̀ yìí ǹjẹ́ ọ̀rọ̀ téèyàn lè sọ pé bíyẹn báyìí wíru ẹ̀ ó ti dẹni àánú yányá kò lè jálù súnà má ni àbí ọ̀rọ̀ tá a sọ pé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ̀ tí ń jẹ́ ìmọ̀ kó o tó fẹnu sọ̀rọ̀ látara wípé ọ̀rọ̀ yìí àwọn ẹ̀gbà wa kan tí wọ́n gbà wá látọ̀dọ̀ àwọn sàábé kan nínú àwọn sàábé ànábì bó tẹ̀jọ́ pọ̀pọ̀lọpọ̀ rẹ̀ orin lẹ̀ ó wà lórí ọ̀rọ̀ Umar ó wà nínú ọ̀rọ̀ Jabir ibn Abdullah ó wà nínú ọ̀rọ̀ Anas ó wà nínú ọ̀rọ̀ Ibn Mas'ud ó wà nínú ọ̀rọ̀ Abi Huraira ó wà nínú ọ̀rọ̀ Aisha àmọ́ gbogbo ẹ̀ pátá méjì náà ló fẹsẹ̀ ló súnmọ́ ti Jabir àti Abi Huraira táwọn sọ pé yọ padà tó stéèjì kan Jahannama nìkan ní ọmọ abẹ kí ni kò ní sí àwọn tí Jahannama ọmọ jómọ́ kí ni túmọ̀ ọ̀rọ̀ wọn yìí inshallah ta'ala tí àsìkò bá gbà wá á yà síbẹ̀ náà ṣùgbọ́n èyí tí ó jẹ́ kókó jù òun náà ni ìta ní alhayatu al-abadiyya ìsẹ̀mí láíláí èyí tó ṣe pé òun ni àdìsọ́kàn ahlùsunnati wal jamaa à ń bọ̀ wá pe àkíyèsí sí pé gbogbo tán fi ti sọ́dọ̀ àwọn olùmọ̀ yìí pàápàá jùlọ sheikhul islam ahmad ibn abdulhalim ibn abdulsalam alharrani alayhi rahmatullah ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ o ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ ọ̀dà tí ọmọ kéwu rẹ̀ ń kọ́ àwọn olùmọ̀ wọn a máa pe ibn al-qayyim wọn a ní nuskhatu sheikhul islam photocopia tẹ́ bá ti rí tẹ́ bá ti gbọ́ pé ibn al-qayyim sọ̀rọ̀ kan ẹ wádìí ẹ finifini ẹ bá nínú ọ̀rọ̀ àfa rẹ̀ eléyìí òun ló mú apá kan nínú àwọn olùmọ̀ tó jẹ́ kí wọ́n gbà wípé ó súnmọ́ kí sheikh islam wí ọ̀rọ̀ yìí eléyìí náà tásìkò bá gbà wá á dàdúgbò náà inshallah ta'ala àmì tó lékè òun ni pé sheikh islam wí ọ̀rọ̀ yìí bàbá wa al-allamatul albani alayhi rahmatullah ibi báyìí làwọn fèsì wípé ntí Ibn Qayyim bá fi wí ọ̀rọ̀ yìí bó tiẹ̀ jẹ́ pé ààrí òkodoro ipe sheikh islam wí bẹ́ẹ̀ àmọ́ nínú tírà wọn hadi al-arwah ila biladi al-afrah wọ́n ṣàfitì ọ̀rọ̀ yìí wípé sheikh islam ṣùgbọ́n àfitì yẹn náà kò tún rí bẹ́ẹ̀ inshallah ta'ala ká má kánjú lórí ọ̀rọ̀ yìí èyí tí ó yẹ ká kọ́kọ́ gbọ́yé tá a fẹ́ mọ̀ òun ni pé ìṣẹ̀mí alkiyama ìṣẹ̀mí tí ò ní tán ni o ìṣẹ̀mí tí ò ní tán ni o gbogbo ọ̀rọ̀ tó sọ pé ó ṣeé ṣe kí iná padà tán kínní kan abẹ́ àwọn tó burú yányá àwọn eléyìí àwọn ti kú ní agbègbè ahlus-sunnah wal jamaa àwọn tí wọ́n ní alijanna tó bá pẹ́ yọ padà tán kò sí ẹnìkankan tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ nínú àwọn ẹni rí tí wọ́n ti lọ nípa tó níṣe pẹ̀lú ọ̀rọ̀ alijanna àmọ́ràn ti ná ó sì ní tó bí ó ṣe ṣe àpàdà pàkíyèsí sí àyà tí wọ́n dì mọ́nà ìpè labithina fiha ahqaba gbólóhùn ahqaba yìí òun ni àwọn tí wọ́n ní àkọ́bá omi kò ní onígbànú àti àyà tó wà ní suratu Hud tọ́lọ́wọ́n bá ní fa'amma alladhina shaqaw fa fin nari khalidina fiha lahum fiha shahiqun wa zafir
shahiqun wa zafir ma damati samawati wal ard illa ma sha Allah tọ́lọ́wọ́n bá ní àwọn tí wọ́n jẹ́ ní bí lópin ìgbà tí sánmà àti ilẹ̀ bá ń bẹ ẹ̀rí wọ́n máa ké ìnira ni wọ́n máa ké nínú náà lópin ìgbà tí sánmà bá ń bẹ àti ilẹ̀ illa ma sha Allah àfìgbà tó Olúwa bá fẹ́ underline illa ma sha Allah ibi táwọn kan ní ajẹ́ pé gbà kan bẹ tolúwa ọ̀fẹ́ tí ó ní kí iná ó tán ibi tí àgbọ́yé yìí ti wúre o níbi tó ti bẹ́ jáde rè ṣùgbọ́n ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀ o ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀ kò lọ bẹ́ẹ̀ kò rinlẹ̀ bẹ́ẹ̀ ó jìnnà fétéfété ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a rí àwọn ẹni àná tí wọ́n gba ọ̀rọ̀ wá látọ̀dọ̀ wọn bó tiẹ̀ jẹ́ pé èyí náà ó nídìí ká gbọ̀n yẹ́lẹ́yẹ́lẹ́ ká tó lè sọ pé ṣé àwọn sàábé kọ̀ọ̀kan tá a ní wọ́n wí bẹ́ẹ̀ yìí ǹjẹ́ wọ́n wí bẹ́ẹ̀ àbí kí ni wọ́n gbà lérò kí ni wọ́n gbà lérò pẹ̀lú àánú Ọlọ́run àlàyé ń bọ̀ wá lórí eléyìí. alhayatu alabadiya ìṣẹ̀mí tí ò ní tán mọ́ láéláé òun náà ní ìṣẹ̀mí alkiyama o tàbá ti wá wí eléyìí ó túmọ̀ sí pé ìṣẹ̀mí tí ó tán òun náà ní ìṣẹ̀mí ilé ayé yìí òun ni ó fà tí Olúwa wa subhanahu wa ta'ala ti fi kọ̀mpíà ilé ayé pẹ̀lú alkiyama láwọn oríṣiríṣi ààyè ẹ bá rí wadrib lahum mathala alhayati dunya ẹ máa pẹ́rẹ́ ilé ayé yìí ni kama inanzalnahu minas sama gẹ́gẹ́ bí omi tá a sọ̀kalẹ̀ tá a wá fi rọ irúgbìn tó wá gbé irúgbìn jáde ẹ wá ní irúgbìn ti jáde ẹ wò ẹ já ká yọkàn di hashima yọkàn gbẹ nítorí ti nígbà bí ṣe ń wú bọ̀ ilẹ̀ rọ̀ òjò rọ̀ sílẹ̀ ilẹ̀ yí padà ó gbé irúgbìn jáde inú àwọn èèyàn dùn pé gbogbo ẹ ṣe ṣú lọ ẹ wo bó ṣe ń dà nísìn àbí bí ẹni pé ka alam tekun bil ams bí ẹni pé báyìí náà kò rí lánàá Ọlọ́run ní bá pẹ̀rẹ̀lẹ̀ ayé ọmọ ènìyàn ṣe rí ni láwọn oríṣiríṣi ààyè nínú al-Qur'an tọ́lọ́wọ́n ọba tó fi ó ní innama hadhihil hayatu dunya la'ibun wa lahwun wa zinatun wa tafakhurun bayna nas wa takathurun fil amwal ọba tó ní ayé ọba tó dá ayé tó dá sẹ̀mí ayé khalaqal mauta wal haya òun ni wọ́n júwe pé ẹ má gbàtàn jẹ pẹ̀lú ẹ̀ ìròyìn ilé ayé yìí rè o ilé ayé ẹ̀tàn ni ilé ayé rọ́ ni ilé ayé asán ni ẹ má ní rukun ẹ má jokoti ẹ má jẹ́ kọ́kàn balẹ̀ lórí ẹ̀ ẹ má fi ìṣẹ̀mí yín ẹ má fi ta kọ́bẹ́kọ́bẹ́ torí pé tó bá bẹ́ tán ẹ má jẹ́ ọbẹ̀ o ẹ má fi ta kọ́bẹ́kọ́bẹ́ ẹ fi pèsè rí di ìṣẹ̀mí tí ò ní tán ó jẹ́ ó yé wa wípé liyabluwakum òun dálé ayé yìí kó lè jẹ́lé àdánwò ni ilé àmì wo ni ilé fìtínà ni ẹ má wàá gbàtàn jẹ pẹ̀lú ẹ̀ ló fi jẹ́ pé gbogbo àwọn nǹkan márààrún tí Olúwa ṣe àfitì rẹ̀ sílé ayé yìí nínú ẹ̀ òun la pè ní mata'ul hayati dunya àdùnlé ayé lásán ó pè ní zahratul hayati dunya wala tamudanna aynayka ila ma mata'na bihi azwajan minhum zahratal hayati dunya òdodo ilé ayé yìí ẹ má tójú bọ̀ ẹ má jẹ́ ó tàn yín jẹ aradul hayati dunya ìyẹn ni mata kankan tí nǹkan sí yàn pé ìyẹn ni kí ni máa fáyìn sàgbẹ̀ lójú yóyò òun ní sẹ̀mí ilé ayé yìí o nínú nǹkan tọ́lọ́ wọn ọba ó sì tún pè ní harthal hayati dunya
man kana yuridu harthal dunya ẹni tí ń bá ń fẹ́ èrìǹjẹ ayé tí ó kàn rí pé èyí tó ń sá fẹ́ náà ni tó sì jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tí Olúwa bá ń qualify ilé ayé yìí qualify rẹ̀ wípé compare rẹ̀ pẹ̀lú alikiyama ni ó bá ní wa mal hayatu dunya fil akhirati illa mata'ul ghurur ó ní àpẹẹrẹ ilé ayé yìí gẹ́gẹ́ alikiyama ìtànjẹ ni o ẹ̀tàn lásán ni. Allahu akbar. Ọlọ́run bá ní wa ma hadhihi alhayatu dunya illa lahum wa la'ib eré ẹ̀rí ọ̀kan nínú àwọn akọrin kìíní ó ní nínú àwọn ọ̀rọ̀ tó ní òye tó kọ ó ní ilé ayé tẹ́rí ó dà gẹ́gẹ́ bí pápá ìṣeré ó wá ní tóníkàlùkù ń ṣe tiẹ̀ bá a ṣe rán ọ̀rọ̀ yẹn kalimatun hakima ọ̀rọ̀ jọgbọ́n ni sẹ́rílẹ̀ ayé yìí bíi pápá ìṣeré gẹ́gẹ́ bí Olúwa ṣe ròyìn pé ilé ayé yìí lahawun wa la'ibun bíi pápá ni ṣùgbọ́n ta ló mọ̀ wípé kìí ṣe gbogbo pápá náà lèèyàn fi ṣeré èèyàn sọyè òun làwọn ẹni rí òun làwọn mùmínì òdodo ìròyìn ẹlẹ́karùn-ún tọ́lọ́ wọn bá fi ròyìn alẹ́ ayé yìí òun náà ni al-ghurur ẹ̀tàn ilé ayé yìí nígbà tọ́lọ́ wọn bá fẹ́ ròyìn ṣètánì bí ṣe lọ ọmọ ènìyàn mọ́sẹ̀mí ayé Ọlọ́run bá ní ya'idukum aw ya'iduhum wa yumannihim èṣù ọmọ tàn wọ́n jẹ yóò sì máa ṣàdéhùn fún wọn ẹni tí ò ní dọ̀la yóò sì máa dá ogún ọdún ọgbọ̀n ọdún Ọlọ́run ní wa ma ya'iduhumu shaitanu illa ghurura ẹ̀tàn ni ìtànjẹ lásán ni tó túmọ̀ sí wípé ìṣẹ̀mí ilé ayé yìí ìṣẹ̀mí tó lópin ni kò rú anybody lójú kódà kèfèrí torí wípé annasu yarawna dhalika iyanan àwọn èèyàn rí fúnra wọn báyìí pé lágbájá dà wọn ló ti tán ó ti lọ ó ti jẹ́ pé Ọlọ́run ó ti kú ìnígbàgbọ́ oníkálukú òun ni ó wà bí ọ̀rọ̀ tí ó sọ jáde tó bá jẹ́ kèfèrí ahlu al-ilhad yóò ní ó ti tán fóòtì òun yẹn ti lọ́nu tó bá já wọn tí wọ́n nígbàgbọ́ wípé ẹ̀mí máa ń rìn kèfèrí ìran kèfèrí náà sẹ́mọ̀ pé wọ́n pín yẹlẹyẹlẹ wípé ẹ̀mí rẹ̀ ti kú lára tiẹ̀ àwọn ti lálàsẹ̀ bọ́dì rẹ̀ àwọn ti lọ́ọ́ jùmọ́ bì kan amẹ́mì tirẹ̀ mí tiẹ̀ ti lọ bò mí gẹ́gẹ́ bí àdìsọ́kàn àwọn kan táwọn ò tún tí wọ́n tún kèfèrí tí wọ́n tún ọ̀nà bòmí ló tún rọ́rí mọ́ abẹ́ni tóun tiẹ̀ gba kíyámà gbọ́ ṣùgbọ́n tọ̀ ni bó ṣe gbà á gbọ́ gẹ́gẹ́ bí àwọn Yẹhudi gẹ́gẹ́ bí àwọn Nasara àwọn náà gbà pé ìgbéǹde ń bẹ àwọn wọn ní ọ̀run kìnnì kan ọ̀run àpáàdì àtọ̀run èyí tí ọ̀páàdì ṣùgbọ́n ǹjẹ́ ń tó yẹ kí wọ́n gbàgbọ́ ni wọ́n gbàgbọ́ àwọn náà gbà pálí kíyámà ń bẹ ṣùgbọ́n àwọn jìn sọ́fìn látara wípé wọn ò ní òkodoro ntí ń jẹ́ alkiyama bí ṣe ń bẹ lọ́dọ̀ mùsùlùmí tọ́ èyí tí ó kàn wájú òun ni àdìsọ́kàn mùsùlùmí nípa ntí ń jẹ́ ikú tí kú bá dé tásìkò bá tó tọ́mọ ènìyàn bá bọ́ sálkìyàmà gbogbo wa la gbà wípé kò tán síbẹ̀ o àmọ́ ti parí ìṣẹ̀mí tayé yìí ìtààmú wa rò òun náà ni àṣepọ̀ tí ń bẹ láàrin ìṣẹ̀mí ilé ayé yìí àti ìṣẹ̀mí alkiyama òun ló fi jẹ́ pé ìṣẹ̀mí méjèèjì a ní àṣepọ̀ tó le ń bẹ láàrin wọn torí pé ìṣẹ̀mí alkiyama
kò lè wáyé àfi kí sẹ̀mílẹ̀ ayé yìí ó wáyé, àfi kí sẹ̀mílẹ̀ ayé yìí ó wáyé. Òun làwọn olùmọ̀ náà fi sọ pé gbogbo ẹni tí ò bá ti di abẹ̀mí nínú ìyà tí wọn fẹ́mi sí i la kò lè wọn ò lè gbé kí náà fẹ́ gbé dìde lára rẹ̀ lálùkìyàmà. káwa ni ọ̀dà àwọn ẹ̀mí kan bẹ àwọn ọ̀padà wáyé mọ́ wọ́n fẹ́ ṣèṣirò ìṣirò kínni ṣùgbọ́n tó mi ènìyàn bá ti di ẹ̀mí nínú ìyà kódà bóyá bí ò bá padà wá sílé ayé mọ́ láláàyè yóò sì gbèǹde torí pé ó ti sẹ̀mí nínú ìyà tó túmọ̀ sí wípé ìgbà t'Ọlọ́hun bá dá ẹ̀mí yẹn tó dá ọmọ ènìyàn yẹn òun náà nígbà tó fẹ̀mí sí i la torí pé ìsẹ̀mí tí ò ní tán mọ́ tó láṣepọ̀ pẹ̀lú ìsẹ̀mí tó síwájú ìsẹ̀mí tó síwájú yìí ọmọ èké ni wọ́n bí láláyè ni wọ́n bí lókù ni ó sẹ̀mí ni ọjọ́ díẹ̀ ni kèdàgbà ni ó padà dàgbà ni igbá ni àwo ni gbogbo ẹ̀ ó ń kálukọ́ padà pàdé lálùkìyàmà yóò sì padà pín níbo ni ibùgbé òun ni ó wà ní tán mọ́ láéláé ṣùgbọ́n kó tó di pé wọ́n fẹ̀mí sọ́mọ ènìyàn la kò ní nǹkan kan ṣe pẹ̀lú sẹ̀mí ilé ayé àti sẹ̀mí alkiyama òun ló fi jẹ́ pé àṣepọ̀ tó le tó jìnnà ń bẹ láàrin ìsẹ̀mí ilé ayé yìí àti sẹ̀mí alkiyama ló fi jẹ́ pé gbogbo ìgbà tí Olúwa subhanahu wa ta'ala tí ń bá ń ṣàlàyé ìsẹ̀mí ilé ayé yìí fún wa àwọn nǹkan méjì mẹ́ta láàrí fàyọ nípa àṣepọ̀ tí ń bẹ láàrin ìsẹ̀mí ilé ayé àti ìsẹ̀mí alkiyama. Number one òun náà ni kọ́mọ ènìyàn ó mú ìsẹ̀mí ilé ayé yìí kó mú ní jìbìtì kó mú ní kékeré báyìí kọ́mọ gbàtàn jẹ kọ́mọ jẹlé ayé yọ tàn ó jẹ mìíní ilé ayé yìí kọ́mọ kóbá kọ́mọ ṣàgbákò látara àdùnlé ayé yìí kọ́mọ sírìn kọ́mọ sí ẹsẹ̀ gbé ní títorí ìsẹ̀mílẹ̀ ayé yìí ìpín kan lélẹ́yìí lọ́nà tí Olúwa fi júwe ìsẹ̀mílẹ̀ ayé compare to ìsẹ̀mí alkiyama. ẹlẹ́ẹ̀kejì òun ni wípé ntí ó dìtámì ààbọ̀ fún ẹrú lálkiyama òun náà ní ìsẹ̀mí alẹ́ ayé yìí ìsẹ̀mí tí ò ní tán mọ́ láéláé kí wá ní dìtámínàntì ẹ̀ ìsẹ̀mí ilé ayé yìí wá ní èyí tí ó tán yìí bá a ṣe ń lọ tá à ń bọ̀ tá à ń jẹ tá à ń mu tá à ń sùn tá à ń jí tá à ń rúkú tá à ń ṣe bádà òun ni ó padà wá jẹ́ determinant òun ni mu'tabar òun ni ó júwe òun ni yóò bí èso títàl kìyàmù oṣù bí ayé yìí ṣe máa yìí bó ṣe kéré tó yìí bí sẹ̀mí ṣe máa ń bẹ̀ yìí níjọ́ tá a rí jẹ níjọ́ tá a rí jẹ níjọ́ tá a rí ń tá a fẹ́ níjọ́ tá a rí ń tá a fẹ́ níjọ́ tínú dùn níjọ́ tó bàjẹ́ níjọ́ tá a lálàáfíà níjọ́ tá a rẹ̀ dé níjọ́ tá a ní nashat tá a ní okun láti fi ṣiṣẹ́ níjọ́ tí òròjú wà gbogbo ẹ̀ pátápátá bígbà tí yẹn ń lọ́gi tí ń gbin irúgbìn tí ń pèsè di èyí tí ò ní tán láéláé ni kò síbòmí kò sísẹ̀mí mi kò sọ́nà mi kò sí ààyè mi kò sì sí ọ̀nà pé àìmọ̀ ẹ̀rọ ìfìsìlẹ̀ mílẹ̀ ayé lẹ́nà ẹ wo ìsẹ̀mí kan ní kò sísẹ̀mí mi tí wọ́n wò ju ntí ó bí níbo la bọ́ ẹrú níbi tí ò ní tán láéláé ìsẹ̀mílẹ̀ ayé náà ni
òun ló jẹ́ àmọ́ wípé àṣepọ̀ tó le ń bẹ láàrin ìṣẹ̀mí ayé yìí àti ìṣẹ̀mí alkiyama. hakadha yusawwiru lana alqur'an al'alaqa almatina bayna alhayatayn. bẹ́ẹ̀ alqur'an ìyàwòrán ìṣẹ̀mí méjèèjì fún wa, ìṣẹ̀mí ilé ayé àti ìṣẹ̀mí alkiyama. ó di méjì torí pé ìṣẹ̀mí ilé ayé yìí òun ní bridge, kò sí ọ̀nà mi. òun náà ní darul amali ní ilé iṣẹ́, ìjọ alkiyama darul jazaa, òun ní ilé ẹ̀san. ilé ayé ń bí daru al-amal, ìjọ alkiyama daru al-hisab, ọjọ́ ẹ̀san, ilé ẹ̀san, òun l'alkiyama. gbogbo eléyìí ó jẹ́ ká mọ̀ wípé àṣepọ̀ tó le ń bẹ láàrin ìṣẹ̀mí ilé ayé àti ìṣẹ̀mí alkiyama. ó wá kù bó ni ọmọ ènìyàn, ìpín ọmọ ènìyàn ní ìṣẹ̀mí ilé ayé yìí. ìpín ọmọ ènìyàn pín o. ń bẹ nínú ọmọ ènìyàn tó ṣe pé ayé yìí òun ni wọ́n fún ní priority, òun ni number 1 nínú ìgbésí ayé wọn. tọ́lọ́wọ́n bá ní bal tu'thirunal hayata dunya, ẹ sì bàbàrà lé ayé yìí, ẹ sì fún ní okun, ẹ fún ní ọ̀kúnkúndùn, ẹ fún lágbára. ó ní wal akhiratu khayrun wa abqa, alkiyama ìgbẹ̀yìn ló sì lóore, òun ni ó sì ṣẹ́kù. ṣùgbọ́n lé ayé yìí òun lè fún ní bàbàrà, òun lè fún ní àkólé kan, òun lè ń ṣe wàhálà nítorí ẹ̀. eléyìí kò rújú wípé ìṣesí àwọn kèfèrí rẹ̀ àtàwọn aláìnígbàgbọ́, wọ́n múra sáyé yìí, wọ́n ṣe tó wù wọ́n, wọ́n balẹ̀ Ọlọ́run ọba jẹ́. kódà wọ́n tún sọ lọ́rọ̀ wípé kíni níbo ní jálkìyàmà, wọ́n ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀, ta ló lọ tó bọ̀. èyí tó wá burú ni pé kéèyàn máa pera rẹ̀ ní mùsùlùmí kó jẹ́ pé irú àdìsọ́kàn tiẹ̀ náà lélẹ́yìí. ẹlòmíì ń ṣe ìṣẹ̀mí ilé ayé yìí compare to bó ṣe kó malkiyama ala harfin wa ala shakin, ń sin létí tí ni ó ìmọ̀ balkiyama ń bẹ bí ó bẹ àìmọ̀ tí máa ń bẹ lájẹ̀ kó wọn náà yọkàn lóhùn ó fún ní ìpín kan ni. ẹlòmíì mùsùlùmí náà ní pé rẹ̀ olóhùn gbìyànjú wákàtí márààrún, òun lè má pé òbọ̀ tààrọ̀ òun ó gbìyànjú ẹ̀, bẹ́ẹ̀ sì ni òun bá wọlé lálẹ́ òun ó kè. àmọ́ yòókù ni ẹ̀ alikiyama náà ta ló lọ tọ́ bọ́, wọ́n kàn wí náà ni ìbáwọn afáwọn náà tí wọ́n ka ni wọ́n wo wọ́n sá gbìyànjú bó bá tẹ̀lé pé kínní ṣe bóun ti gba 2/3, òun sàn kí àwọn kan tí wọ́n tún aláwọn tí wọ́n ò kí rárá ń kọ́. gbogbo orú àwọn èèyàn báyìí níbi tó ti ní problem fi aqidatihi, lam yu'min bil akhirah haqqal iman, kò nígbàgbọ́ o ṣùgbọ́n kan bára rẹ̀ láwùjọ, bóyá wọ́n bí sínú ilé, bóyá jáde látara àwọn òbí tó jẹ́ mùsùlùmí, ó lè máa fojú tí àbí kò tiẹ̀ máa rojú tu gbogbo tó ní ṣe pẹ̀lú alkiyama. kó máa sọ pé ẹ wo ọ̀rọ̀ alkiyama, ẹ wo ẹ sì máa dẹ́rù kú báyàn, kì í fẹ́ gbọ́. awulahi atharu dunya ala al-akhirah, ìran kan làwọn eléyìí àwọn náà sì daṣọ ẹ̀sìn bora,
wọ́n pèrè àwọn mùsùlùmí àwọn ará kan bẹ àwọn tí wọ́n lè máa gbìyànjú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n fún ilé ayé yìí lọ́lá ju alkiyama lọ tí wọ́n bá pe ẹlòmíì wípé o l'opportunity o ní opportunity láti ṣe àdúrà kan nísìn àdúrà tó fẹ́ ṣe yìí Olúwa ó gba àdúrà rẹ ó yá béèrè tó bá wù ọ́ àmọ́ nǹkan ẹyọ kan náà ni ó béèrè o n tẹ́ fi mọ̀nù man huwa athara dunya ala al-akhirah tẹ́ bá fẹ́ mọ ẹrú ayé ẹni ayé abudu dunya pé o l'opportunity ayé yìí bẹ́ Ọlọ́run ọba fún ọ ní garanti pé pẹ̀lú ìdínilá yín gbàdúrà rẹ àmọ́ nǹkan ẹyọ kan náà ni ó béèrè wàláhì ẹ rọgọrọ pé owó láyé gbára bí yan sẹ́sìn náà owó ní ọ̀tọ̀rọ̀ ẹlòmíì ò ní ṣé mo lè dápọ̀ owó àtọmọ kò tiẹ̀ ní rántí àlùkìyámà ẹlòmíì lè ní ọrọ̀ ẹlòmíì lè ní ẹlòmíì ò ronú ìpè ẹ dákun ẹjọ́ pé méjì àbí mẹ́ta ẹ béèrè méjèèjì àbí mẹ́tẹ̀ẹ̀ta yóò ní àkọ́kọ́ na president mo fẹ́ jẹ president kówó wa pọ̀ káwọn èèyàn yóò kàn wíwíkúwí kan ni àpẹẹrẹ ru ẹ wàláhì tí àwọn èèyàn bá dé àyè mímọ́ nígbà míì ní Maka gẹ́gẹ́ bí kò rújú ipe àyè àmì láyé yìí Ọlọ́run ní fíhì ayatun bayyinat maqamu Ibrahim kò sì ṣe nǹkankan ó dáa ó wà encouraging kéèyàn máa lákòólé kan pé mo fẹ́ dé àyè yìí kódà tí n bá débẹ̀ ń bẹ̀ lọ́hùn bí gbogbo mùsùlùmí ayé bí wọ́n ṣe lákòólé kan pé àdúrà ń gbà bẹ́ẹ̀ ni ó ṣe Ọlọ́run ó encourage pàápàá jùlọ láwọn àyè mẹ́fà kan pé ẹ bẹ̀ Ọlọ́run láàyè yìí ó ṣe Ọlọ́run náà wá bẹ̀ Ọlọ́run tó tẹ́wọ́ báyìí níbi tẹ́ ti mọ̀nù ẹ máa wá wo táwọn èèyàn ń tọrọ wàláhì kẹ́ ẹ tó rí ẹni òdodo tí ó rántí alkiyama tó bá rántí kan yóò kàn wí fúfú yẹn náà ni bọ̀ wí ó wí léyìí àwọn kìnnì kan gbogbo ọjà mi bísínẹ́sì Ọlọ́run jó gbòòrò gbogbo àwọn ọ̀tá mi ọ̀tá ilé ọ̀tá òde amánisẹ́ni afàìmánisẹ́ni azẹnibánidáró ọ̀dẹ́gbẹ̀rẹ́ ẹjọ́ wa pọ̀ májèkún ó ṣe kìnnì kan gbogbo amẹ́lò ẹ̀ ìrònú ẹ̀ lórí gbogbo ayé kìnnì kan bí wọ́n ń bọ̀ jẹ́ kìnnì kan yọ dábàndá padà sí wọn kìnnì kan jẹ́ kìnnì kan ìmọ̀ wa dé gbogbo àwọn ọmọ mi gbogbo jẹ́ wọn ṣe kìnnì kan gbogbo jẹjẹ ẹjọ́ wa pọ̀ kẹtù wa rántí ẹni tí wọ́n rántí alkiyama bí àyè yìí ṣe jẹ́ àyè àmì tó ìkéré wàláhì Ọlọ́run àti máa gbàdúrà ẹrú bí yẹn bá ṣàdúrà pẹ̀lú májẹ̀mú ẹ̀ àtẹ̀kọ́ ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run bá ti sọ ipe wa minan nasi man yaqulu rabbana atina fid dunya wa ma lahu fil akhirati min khalaq Ọlọ́run ní ń bẹ nínú ọmọ ènìyàn ó ní wa idha afattum min arafatin fadhkurullah kadhikrikum aba'akum aw ashadda dhikra wa ni wa minan nasi man yaqulu rabbana atina fid dunya wa ma lahum fil akhirati min khalaq ó ní bẹ nínú wọn nírú àwọn àyè àmì yìí ayé nìkan ni ọ̀tọ̀rọ̀ ayé Ọlọ́run ní wa ma lahu fil akhirati min khalaq kò béèrè alkiyama àwa n'ó sì ní fún kò ní nasib kò ní nípìn torí òun ni ò béèrè Ọlọ́run wa ni wa minhum ìwọ̀n bẹ́ẹ̀nu ọmọ ènìyàn man yaqulu rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar Ọlọ́run ní bẹ́ẹ̀nu ọmọ ènìyàn ẹni tẹ́lẹ̀ rẹ̀ pé yọ̀ọ̀ràn ti tọrọ orí ayé
yóò sì rántí tọrọ orí alqiyama yóò tún wá ní